pásítọ̀ kan ló fi gbé ta pé ọmọ òun ti ń kú lọ o ẹ dákun ẹ dìde ìrànlọ́wọ́ o àwọn èèyàn wá bá wọn gbé nígbọ̀wọ́ wọ́n pe nígbọ̀wọ́ wọ́n wá bá raise owó èló lọ́mọ nídìí ó ní 2.80 ẹgbàá wọn ìpadà dé wọn kó 5 million dé mò ń bọ̀ ẹ jẹ́ á darapọ̀ mọ́ Lagelu FM 967 ẹ jẹ́ á darapọ̀ mọ́ Lagelu FM 967 lórí Facebook ẹ jẹ́ á darapọ̀ mọ́ ẹlẹ́tí mọ́ rédíò náà àmọ́ yóò ṣe dùn jù tẹ́ bá lè máa wò lórí fọ́nrán àwòrán ó yá ẹ jẹ́ á lọ. owó wọlé fún yín tó pọ̀ more than 4 million naira so tàbá tẹ̀ sọ pé ẹyọ 2.5 million naira kúrò ń bẹ̀ owó tẹ̀ sì máa fi tọ́jú ọmọ ó sì wà ń bẹ̀ èlò lẹ wá ná owó yẹn kù ẹ sọ pé ẹ ti ná jẹ ẹ má sọ pé ẹ ná jẹ ẹ fi ṣe nǹkan tó wù yín èlò lẹ wá ná owó yẹn kù. ẹ káàárọ̀ sà ẹ káàárọ̀ ma hallelujah how are you how is everything. It's awesome. Yeah. So èmi lélẹ́yìí ọmọ EMC Kenny Sepiti a wà ní ọ̀dọ̀ àwọn pastor Mrs. Obimbe so àwọn èèyàn ti ń béèrè lọ́wọ́ mi pé how far about Obimbe's case hallelujah pé báwo ni ṣe how is the surgery pé wọ́n ti ṣe so àti dé kó tó di ọjọ́ clinic so ìgbà tá a wá dé ibẹ̀ wọ́n sọ pé okay lẹ́yìn mo máa padà débí so ìgbà tí mo máa padà so before I go there mo ti already contact pastor tó wà ní pastor Obimbe tó wà ní ibi báyìí so ẹ mọ̀ pé we drop them at Ọ̀rẹ́ lọ́jọ́ yẹn tó fẹ́ lọ ṣe tó ń lọ sífẹ̀ tó fẹ́ lọ fún surgery yẹn so ìgbà tó ń dé Ifẹ̀ mọ́mì lọ́dà ẹ̀yin lẹ tẹ̀lé wọn lọ lọ́jọ́ yẹn tí mo drop in lọ́rẹ̀ ìgbà tí ẹ dé Ifẹ̀ kí náà sọ ń bẹ̀. nígbà tí a dé Ifẹ̀ bó lè jẹ́ pé wọ́n ní ká ṣe àwọn test kan ní ọ̀hún so àti dé kó tó di ọjọ́ clinic so ìgbà tá a wá dé ibẹ̀ àwa lọ ṣe àwọn test yẹn so ìgbà tí mo máa padà dénú hospital tó wá dijọ́ kejì tá a tó di àná tá a ti dé so màá ní kí n lọ rí doctor yẹn sílẹ̀ kí n ṣàlàyé fún wọn pé mo ti wà ráǹdì o nípa ti clinic ọ̀túnla o so náà wá sọ fún mi pé wọ́n ti strike so wọ́n ti strike yẹn wọ́n dà mú ní ẹ̀yin lẹ́dẹ̀ ní kí n wá lọ́sẹ̀ yìí o pẹ̀lú result yìí wọ́n ní yẹn kò sí kódà àwọn tí wọ́n fẹ́ operate gan wọ́n ti dà wọ́n sílẹ̀ wọ́n ti padà sílé so wọ́n wá postpone so wọ́n wá postpone no wọ́n wá sọ pé kí n dúró fún clinic okay so pé tí n bá dé clinic pé àwọn tó bá tẹ̀ sí mi máa sọ bí mo ṣe máa rìn fún mi àlókè mo wá dúró dà clinic that is Thursday so nígbà tó díjọ́ Thursday yẹn tí mo wá rí doctor yẹn so doctor yẹn wá lọ wọ́n test ẹ̀ wọ́n ṣe weight ẹ̀ so wọ́n dáhùn wí pé ó lò ju bí ó ṣe yẹ pé ó lò ju ohun tí wọ́n lè ṣe lọ káàtì ẹgbà pé wọ́n strike gan pé ó lò ju ohun tí wọ́n lè ṣe lọ that was November so pé kí wọ́n wá fún mi ní 6 weeks pé kí n lọ fi tọ́jú ẹ̀. déètì wo ni wọ́n wá fún yín pé kẹ́ padà wá. nígbà yẹn wọ́n fún mi ní January 16. January 16. bẹ́ẹ̀. okay wọ́n ní wọ́n fún wọn ní January 16 so mo pè wọ́n àlàyé tán ṣe yìí ni wọ́n ṣe ń gbà yẹn so ìgbà tán ṣàlàyé yẹn fún mi mo wá dúró because èèyàn tó fún wọn ní owó yẹn ó need kó máa ẹni yẹn ó need kó máa mọ àwọn nǹkan tó ń lọ so mo dẹ̀ máa need láti update àwọn èèyàn so mo wá pè wọ́n mo wá sọ pé báwo ni January 16 ṣe máa lọ wọ́n á ní pé kò sí wàhálà pé mo pe pastor so wọ́n ní pé wọ́n máa lọ ṣe operation yẹn fún hallelujah tó wà níbí ní January 16 and today is I think today is 17. Is today 17? Yes. Okay, ní 17. So ìgbà tó wá mo ṣáà tó wá ń gbàdúrà mo ti update àwọn èèyàn tó ti contribute gan so far because owó tó ń rí gan is close to if no more than 4 million if no more than 4 million naira. So ìgbà tí mo wá pè wọ́n lánàá tó mo sọ fún dádì àbí dádì kí ni mo sọ fún yín. ẹ sọ fún mi pé tá a bá ti dọ̀hún pé ká pè gbàgbà à ń fẹ́ ṣe fídíò kọ̀ tá a bá dọ̀hún
so ìgbà tí mo pe dáàdì mo ní pé kán make sure pé wọ́n pè mí o pé kán dẹ̀ lọ kán make sure pé wọ́n lọ pé kán pè mí kan tán bá débẹ̀ so that a máa lè mọ bó ṣe ń lọ kán ṣe fídíò kárí everything fún transparency because that's what I love the most. I love to be transparent. So ìgbà tí mo mọ rí pé wọn pè mí lánàá yẹn mo fi wọ́n lẹ̀ mo wá rò pé bẹ́ẹ̀ ó lè jẹ́ stress. So ìgbà tí mo wá pè wọ́n ní àárọ̀ yìí this morning today is 17th mo pè wọ́n ní àárọ̀ yìí pé dáàdi o báwo ni everything ṣe lọ mo ní kẹ́ pè mí ní àná pè mí wọ́n wá sọ kí lè wá sọ dáàdi. mo sọ èmi ò lọ. ok wọ́n ní wọn ò lọ ok mọ́mi wá bá mi sọ̀rọ̀ pé wọ́n lọ pé kí n má bínú pé bóyá fóònù ló kú àbí everything so mọ́mi kí lè ṣàlàyé fún mi. mo ní fóònù mi kú lánàá kódà mi ò ráyè mi ò rí fóònù pé ilé so gbogbo ìgbà tá a fi wà náà hospital yẹn bó tẹ̀ jẹ́ pé ó tó nǹkan bíi tó 4 àbí 3:30 kan tó dá wa lóhùn so around 3:30 to 4 yẹn náà ṣe tó dá wa lóhùn so ìgbà yẹn náà la dẹ̀ kúrò ní bọ́n ṣe ń dá wa lóhùn tán náà la dẹ̀ kúrò ní hospital. so to cut the story short ẹ̀yin èèyàn mi so bọ́n ṣe sọ fún mi yẹn pé wọ́n lọ lánàá pé wọ́n tún padà lánàá yẹn it was somehow to me why will you go to a hospital yesterday for a surgical operation and you be coming back today wọ́n á sọ pé wọ́n tún postpone ẹ̀ lọ sí March pé wọ́n postpone why now this condition is critical is a condition you should look into me too I'm a medical personnel so I know what it takes for someone to be passing through this kind of issues mo á sọ pé pé mo máa ní láti wọ́n ní wọ́n ti padà sí ayé mo á sọ pé mo máa ní láti dé ayé ní èní so ìgbà tí mo débì báyìí mo rí wọn so ìgbà tí mo rí wọn mo sọ pé okay let us make a video so that you can explain yourself to the people pé nǹkan báyìí ló ń ṣẹlẹ̀ o pé wọ́n tún postpone ní ọjọ́ o so bá ṣe ń ṣàlàyé lọ so mo wá béèrè lọ́wọ́ mọ́mì mo kọ́kọ́ béèrè lọ́wọ́ dáàdì pé èló ni gbogbo owó tó tiẹ̀ ti wọlé fún yín wọ́n try láti ṣe calculation so mo wá béèrè lọ́wọ́ mọ́mì pé ṣebí ẹ ti make payment ní hospital so ìgbà tí mo béèrè lọ́wọ́ pé ṣe ti make payment ní hospital kí lẹ sọ wọ́n ní pé wọ́n ti make payment wọ́n ní pé wọ́n ti make payment ní hospital ẹ ní sùúrù ẹ jẹ́ kí n sọ̀rọ̀ mi wọ́n ní pé wọ́n ti make payment ní hospital mo á ní pé okay o fún confirmation at least ẹ ti sọ fún mi rí pé ẹ ní doctor kan ní Ifẹ̀ tó ta lè máa pè mo á ní pé mo fẹ́ confirm bóyá ẹ ti san owó yẹn because I love transparency pé kán fún mi nọ́mbà ẹ ní sùúrù mọ́ mi ẹ jẹ́ ká clear ẹ ní sùúrù kí n má sọ. mo ní ẹ má sọ. okay so mo á ní pé kán fún mi nọ́mbà doctor yẹn wọ́n ní fóònù wọn ti kú pé wọ́n fẹ́ lọ yọ fóònù wọn ṣáà jáde wọ́n ní wọ́n ti sanwó yẹn wọ́n lọ so dáàdi sáwà ó wá kó fáìlì yóò dé dín fọ̀kálẹ̀ níbẹ̀ yẹn dáàdi brought out this stops for me so I got their number I got the hospital's number here so wọ́n wá lọ sísàlẹ̀ so mo wá béèrè ìgbà tó ń lọ sísàlẹ̀ mo béèrè lọ́wọ́ dáàdi kí ni mo béèrè lọ́wọ́ yín. ẹ béèrè lóhùn pé ṣé wọ́n ti san owó yẹn. lóòótọ́ màdàmú ní mo sọ fún un báyìí pé kan san. so mo béèrè lọ́wọ́ dáàdi ìgbà táwọn lọ sísàlẹ̀ tó ń lọ mú fóònù mo béèrè lọ́wọ́ dáàdi are you sure this payment has been made dáàdi sọ pé òun ti sọ fún wọn pé kán san owó yẹn ní ọ̀hún so ìgbà tí mọ́mì wá dé mo wá béèrè lọ́wọ́ mọ́mì pé nọ́mbà dókítà yẹn o kó fún mi pé I need to call the doctor to confirm pé 2.5 million naira for the surgical operation has been paid the payment has been made so mọ́mì ṣáà ń wá fóònù ó ń ṣe oríṣiríṣi mo ṣáà ẹ mọ̀ mèmí náà mi ṣe ọmọdé so mo á ń béèrè lọ́wọ́ mọ́mì ẹ dẹ̀ sọ pé ẹ ti san owó yìí mọ́mì ìgbà tí mo wá tún padà béèrè lọ́wọ́ yín last lẹ́yìn tẹ́tí sọ pé tẹ́tí ń lọ tẹ́tí ń padà bọ̀ ẹ ti san ẹ ti ṣe lé ẹ ti ṣe kí lẹ wá padà sọ. mo ní àti lò ó. a ti lò ó àbí ẹ ti ná. òun ni mo fi ń tọ́jú ẹ̀. kì í sùn lẹ fi ẹ ná jẹ. mi ò ná jẹ o mo fi tọ́jú ọmọ mi. ṣé tọ́jú ọmọ yẹn ṣé wọ́n ní kẹ́ fi tọ́jú ọmọ náà àbí kẹ́ fi ṣe surgical operation fún ọmọ owó tó wọlé fún yín if not close to 5 million naira because àwọn èèyàn send the receipt
sẹ́mi Okay, sir. tó ń wọlé Ẹ jẹ́ kí n- ẹ ní sùúrù account number yín ló dẹ̀ wà ń bẹ̀ account number mi kọ́ ló wà ń bẹ̀ wọ́n send owó sí yín owó wọlé fún yín tó pọ̀ more than 4 million naira so tàbátẹ̀ sọ pé ẹyọ 2.5 million naira kó ń bẹ̀ owó tẹ̀ sì máa fi tọ́jú ọmọ ó sì wà ń bẹ̀ èlò lẹ wá ná owó yẹn kù ẹ sọ pé ẹ ti ná jẹ ẹ má sọ pé ẹ ná jẹ ẹ fi ṣe nǹkan tó wù yín èlò lẹ wá ná owó yẹn kù. sà owó yẹn ìgbà tí ẹ sọ pé ṣé a ti san òótọ́ ni mo sọ pé a ti san ṣùgbọ́n ìgbà tí ẹ parọ́ bẹ̀yìn abẹ́ parọ́ ẹ má bínú ẹ parọ́ bẹ̀yìn abẹ́ parọ́ ẹ má bínú mọ̀ gbọ́n yín. ok báyìí nígbà tí mo wá wo pé no matter the case may be ó yẹ kí n sọ bọ́rọ̀ ṣeré no matter the case may be òdì yẹn ìgbà tí mo fọ́ padà dé ó yẹ fún mi lọ́wọ́ yín èlò ó ti tán. ẹná owó yẹn tán ẹná more than 4 million naira tán within 2 months kí lẹ fi owó yẹn ṣe. ó ní mo fi ń tọ́jú ọmọ yìí. kí lọmọ yìí kí lọmọ yìí kí lẹ fẹ́ fi owó yẹn ṣe lára ẹ̀ kí lẹ fi ń tọ́jú lára ẹ̀ tọ́hún ṣe lọ́sípítù tọ́hún tí fún yín oúnjẹ lẹ́ ń fún. àárọ̀jà ọ̀rọ̀ ẹ mú mi rántí tájú ẹ̀ ń fún kan tí mo ṣe ní nígbà tí ìtọ́sẹ̀ mẹ́ta ìyá yìí ti sanra gbẹ̀ngbẹ̀ wọ́n ti ṣe ojú báyìí wọ́n ti ṣe kánná wọ́n tún ti pupa wọ́n ti rẹ́ràn sí ọ̀sàsùn bó o nínú àwa èèyàn ṣe rí báyìí odò òkun mọ̀ jìn o ẹ wo ẹja lọjà tá a bá tọjà dé. aná nínú owó yẹn. ṣé ṣọ́ọ̀ṣì náà ní kẹfì ra àwọn ẹ̀sìn ṣe ní mo bèrè. mo wá lo fíkà kan sọ́ọ̀ṣì lónìí. ṣé ṣọ́ọ̀ṣì náà ní kẹfì ra àwọn sí mi. bẹ́ẹ̀ mo wá lo èlò láti lónìí sẹ́wọ̀n ọ̀dẹ̀ la lò sí machine yẹn. machine abẹ́ra machine ẹ ra machine nínú owó yẹn ẹ ra machine abẹ́ra machine ẹ ra machine. statement of account wọn òun ni eléyìí àti check statement of account wọn. Hello, my lovely people. It's your boy MC Kenny Security here. We are live at the police station. So we are going to pick those people up for questioning. And at the Manlosi Bank, I'm a get bank statement to one. Kalemo konton fi owó yẹn gangan ṣe. Let's go, my people. mo dúpẹ́ lọ́wọ́ wọn torí wọ́n ṣèrànlọ́wọ́ fún wa tẹ̀gbẹ́ mo ní mo dúpẹ́ lọ́wọ́ wọn wọ́n ṣèrànlọ́wọ́ fún wa tẹ̀gbẹ́ mo ní mo dúpẹ́ lọ́wọ́ wọn yẹ síkìtì pé wọ́n ṣèrànlọ́wọ́ fún wa tẹ̀ nípa ọ̀rọ̀ fún ọlọ́run lẹ́yìn nígbà tí mátà yẹn ṣẹlẹ̀ ní oṣù kẹsàn-án tí ó di pé ọmọ yẹn ò lè jẹun mọ́ lórí ìgbà tó ṣẹlẹ̀ 2011 ló ti ṣẹlẹ̀ ṣẹbẹ̀ yẹn àbúwá sí general bí after general adarí padà lọ sí Ifẹ̀ àlóṣù 4 àtọjọ́ 15 ní Ifẹ̀ so àtẹ́yẹsà ṣẹ́dílì kan ẹnu ògì àti tíì nìkan ló mú láti gbà yẹn so àdẹ̀ní afẹ́ ẹ̀ṣọ́jú yẹn náà gbà náà àṣọpá máa ṣe ṣùgbọ́n àròwó ṣe ṣòwòsàn àwọn òbí ẹ láti gbà yẹn títí kó tó di pé ìṣẹ̀lẹ̀ ti gbẹ̀yìn wá ṣẹlẹ̀ ìgbà tó wá ṣẹlẹ̀ báyìí ní àwa rọ̀ṣẹ̀ lọ sí Ifẹ̀ yẹn padà ìgé àwọn tó ràn wá lọ́wọ́ náà ràn wá lọ́wọ́ so náà sọ fún wa pé nǹkan méjì la máa ṣe pé operation méjì la máa ṣe pé wọ́n á sì kàn sí ẹ̀gbẹ́ pé a máa jẹun ní ẹgbẹ́ yẹn títí dìgbà tí wọ́n fi ṣe sọ́jú ẹlẹ́ẹ̀kejì àdẹ̀ní mo gbà láti ṣe so nígbà tó wà nífẹ̀ẹ́ yẹn ni ẹnìkan introduce Sekiti tó introduce sí mi tí wọ́n pè mí gbàtàdẹ̀ pè mí tàdẹ̀ béèrè àlàyé nígbà yẹn ìyàwó mi àti ọmọ yẹn òun náà wà ní Ifẹ̀ àwọn abèrè lọ́wọ́ mi nígbà yẹn pé gbọ́dọ̀ ọmọ yẹn wà báyìí mo ní Ifẹ̀ ló wà àti ìyàwó mi wà níbẹ̀ pé wọ́n ń ṣe níbẹ̀ náà wọ́n wá ní kí ni situation tó wà mo ní situation tó wà ní pé wọ́n náà sọ pé wọ́n máa ṣe kíní méjì fún pé bẹ̀tẹ̀ yọká ẹ̀ lọ ní wọ́n fẹ́ ṣe tán sì wà ní ẹnu ẹ̀ báyìí
so ìgbà tán dẹ̀ di pé wọ́n á ṣe bẹ́ẹ̀ yẹn tí wọ́n fi wá ìgbà tán dẹ̀ wá wọ́n tẹ̀ ní àwọn máa lọ sí ọ̀dọ̀ wọn nífẹ̀ẹ́ níbẹ̀ pé á lọ wọ ọmọ yẹn padà ní kò burú ẹ̀tì wọn rí àyè lọ ẹ̀tì nígbà tán dé mo wá pè wọ́n pé wọ́n ti dé sí ilé so ìgbà tán dẹ̀ wá dé so wọ́n dẹ̀ rí ọmọ yẹn wọ́n rí wọ́n picture ẹ̀ wọ́n dẹ̀ wò wọ́n á ní kòkòrò pé báwo wá ní báyìí mo ní ìrànlọ́wọ́ ni à ń wá èlò náà sọ pé ká wá mo ní 2.5 million lọ sọ pé ká wá fi ṣe sọ́jú tẹ́lẹ̀ kejì òkè bàtà lè sọ bẹ́ẹ̀ yẹn wọ́n dẹ̀ ní kòkòrò pé ká ló máa gbàdúrà pé ìrànlọ́wọ́ á jáde wọ́n dẹ̀ gba details mi bàtà gba details mi wọ́n dẹ̀ lọ so àdẹ̀rí owó so ìgbà tí wọ́n ti lórí owó yẹn mọ́ mi ìgbà tó fún ọ ní déètì pé ká tó wá ìyàwó mi ó ń wo àkáǹtì mi torí àkáǹtì tèmi ni owó wọ̀ ṣùgbọ́n nígbà tí àwa ń lọ tí wọ́n wá lọ ṣe bẹ́ẹ̀ yẹn wọ́n wá sọ fún wọn torí ìgbà tó ń kúrò bẹ́ẹ̀ yẹn wọ́n wọ ọmọ yẹn ó jẹ́ 12 kg ṣe bẹ́ẹ̀ yẹn wọ́n wá ní ká lọ máa bọ̀ ká lọ máa fìdí ẹ̀ dáadáa ká dẹ̀ máa tọ́jú ẹ̀ dáadáa. a gbọ́dọ̀ torí àwíjàre kí tó tán lẹ́nu kò sí explanation míì ju pé wọ́n fẹ̀mí ọmọ wọn takáìtì lọ bí ó kú kó kú abẹ́mi ti sọ fún ọpọ́mọ òun ò lè yé ni in fact kẹ́pì ó tiẹ̀ sọ fún ọpọ́mọ ò lè yé pàápàá ìtọ́lọ́run fi fààyè lẹ̀ kí wọ́n rí owó tí wọ́n fẹ́ ná wọ́n sì kò yẹ kí wọ́n dán undermine ọlọ́run náà o owó tó yẹ kí wọ́n fi ṣètọ́jú ọmọ ẹ gbọ́ bí a ṣe náà ẹ jẹ́ kí n gba ìpè bíi méjì lórí ọ̀rọ̀ ọ̀hún ẹ jẹ́ kí n gba ìpè bíi méjì hello ta ló yé. ọlọ́run mà ní kò yé mi. ẹ mọ̀ kú iṣẹ́ olúwa. ẹ mọ̀ ní ṣiṣẹ́ jẹ́. àmísà. Alhaji Kẹ́hìndé Akínwálé ọmọ méjì àjẹwò. Bàbá ẹ ǹlẹ́ ń bẹ̀. sọ̀rọ̀ wa ti kọjá sísọ báyìí. kí wàá bí kí la fẹ́ máa wí báyìí. sọ̀rọ̀ ò ti pèsè jẹ ọmọ bíbí inú wọn. ẹ tó à ń ṣe pásítọ̀ tún ni wọ́n. ọ̀rọ̀ ti pèsè jẹ o. àfọwọ́ tún ṣọ́ọ̀ṣì ṣe. ayé tí wàá dòdì láyò. ó ti dojú kejì. ó ti dojú kejì sá. bó ṣe gbà ń sáré bó bá ti lè rí àrílára rẹ lè kókókó. ọ̀rọ̀ pèsè jẹ o. ó pèsè jẹ àbá. ọlọ́wọ́ yẹn ju ẹ̀wọ̀ ẹ̀kú tí olúwa ọ̀ àmísà. àṣẹ àbí òwa pèsè jẹ ní bàbá àtìyá ọmọ ní o. àwa lè pọ́ máa jẹ bẹ̀rẹ̀ jápọ̀ àyà àbọ̀wọ́ tí ń rí ń ló lù wọ́n láyà gbé báńgbé àbọ̀wọ́ tí ń rí ń ló kà wọ́n láyà ni ń ló pò wọ́n nú pọ̀ torí inú èèyàn ò gbọ́dọ̀ sírètì kò ṣerú kan bẹ́ẹ̀ ló. àmì bàbá ẹ kalẹ̀. ẹ mọ tó ṣẹlẹ̀. rárá sà. ọlọ́run jẹ́ láti yọrí o. àmì. ẹ jẹ́ kẹ́lẹ́ ọ̀jẹ́ fẹ́sà láti gbogbo ẹ̀ tó bá ti nínà rọ́wọ́ ibi tó bá ti fẹ́ mọ sí àwọn ni ẹ máa lọ fún lówó ọ̀daràn làwọn eléyìí. apààyàn bóyá wọn fẹ́ pàdánù lórí burúkú gan ni. àyè bá ṣe pé abiyamọ yìí ṣe pé. àwọn tó bá ti nídìí rẹ lọ́wọ́ ibi tó bá ti nídìí rẹ lọ́wọ́ ibẹ̀ ni ẹ máa lọ sanwó sí ẹ má sani ẹ̀kan lówó mọ́. ó dà ẹ ṣeun ẹ kó àfilà káyè gbé ẹjẹ́ sáré jáyìí sí ká padà pa a ṣe máa gbé pé mò ń bọ̀. Sam, báwo ni trip yẹn? ọ̀rẹ́ mi ò mọ̀ enjoy trip yẹn. Kí ló ṣẹlẹ̀? reservation tán bá mi ṣe nfa kò tẹ́ mi lọ́rùn. Kódà delay wà lórí tíkẹ́ẹ̀tì tán bá mi ṣe. ṣé bí mo sọ fún ẹ wípé fún tíkẹ́ẹ̀tì àti reservation tí ò ní fún ẹ ní problem. kí lẹ sọ pé ẹ fi owó lára owó yẹn ṣe é sìn. mo ní mo ra speaker. ẹ ra speaker sí church. bẹ́ẹ̀ lára speaker yẹn kí ló lè rà.